Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín o, ẹ̀yin ìyá mi, bàbá mi, nílé lóko lọ́nà lẹ́yìn odi pé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, etí tẹ́ màá fi ń gbọ́wọ́ màlédì, bákan náà ojú tẹ́ fi ń rí wa náà kò ní fọ́ láṣẹ̀dùà, ẹ ò ní ròhun gbé sọnù bí òṣè bí ọmọ o. Níbo lọ ti ń fi irú ẹ̀ lẹ̀? Àbọ̀ ti fi lẹ̀ ni. Ọmọ Adéyẹmọ, bọ́ bá bẹ̀ ọ́ mọ́ gbọ́, bọ́ bẹ̀ ọ́ mọ́ gbà, mọ́ fi irú ẹ̀ lẹ̀ nítorí kò ṣe fi lẹ̀. Abẹ́ rí ni. Ìjọba Nàìjíríà ẹ tún ti bẹ̀rẹ̀, ṣé ẹ ti fẹ́ lu olóyè Sunday Igboho ní jìbìtì ni? Mo béèrè ni o, ṣé ẹ fẹ́ lu olóyè Sunday Igboho ní jìbìtì tó dẹ̀ jẹ́ pé ẹ̀yin gan mọ̀, ẹ mọ̀ wípé ó jàre yín, ẹ mọ̀ pé ó jàre yín. Ẹ tún torí ẹ̀ gbé lọ ilé ẹjọ́, Ọlọ́run tún wá bá ṣe ẹjọ́ tún wá padà favour ẹ̀. Àníṣe ẹni tọ́lọ́run bá ti wà lẹ́yìn ẹ̀ dá àlàyé kan kò lè yẹ. Torí ẹ̀ la ṣe ń pariwo fún yín pé àkàndá èèyàn lọ́yìn olóyè Sunday Igboho, òun ni Ọlọ́run rán láti wá gba ìran Yorùbá sílẹ̀ nínú oko ẹrú. Yes, fáfàní ìwọ tó o bá mọ̀, ṣé o mọ̀ pé wọ́n sọ pé ìjọba ó jẹ gbèsè, ìjọba tún ti padà jẹ olóyè Sunday Igboho ní gbèsè o. Bẹ́ẹ̀ ni wọ́n ti jẹ olóyè Sunday Igboho ní gbèsè. Ìdí ló mú kí ọmọ Adéyẹmọ bọ́hùn tó kó sọ̀rọ̀ kó ní ẹ wá, ẹ má lọ rò bóyá máa fi irú ẹ lẹ̀, mo ń fi irú eléyìí lẹ̀ o. 20 billion naira òun máa gba owó òun, 20 billion naira tí ìjọba jẹ bàbá wa olóyè Sunday Igboho. Bàbá olóyè ti yarí o, wọn láwọn ò gbọ́ nǹkan kan, wọ́n ti gé tí ọ̀tún àwọn yarí, àwọn ò gbọ́ àlàyé kan tí ìjọba fẹ́ ṣe, wọ́n gbọ́dọ̀ fún àwọn ní 20 billion àwọn ni. Bẹ́ẹ̀ ni látàrí pé ó gbé olóyè Sunday Igboho lọ sí ilé ẹjọ́ ni o, tí wọ́n ti wò pé ó máa já sí wọn lọ́wọ́ láì mọ̀ pé irọ́ ni, ṣe ni ẹjọ́ padà favour ọmọ Adéyẹmọ. Tí ilé ẹjọ́ dẹ̀ dá wípé kí àwọn ìjọba fún ọmọ Adéyẹmọ ní 20 billion naira. A lè pè lówó ìtanràn, a lè pè lówó má bínú sí wa pa àbá ẹ jẹ́, a lè pè lówó pé má bínú pé a lé ẹ kúrò lórílẹ̀ bàbá rẹ̀. Wọ́n wá ní kó fún wọn ní 20 billion. Ǹjẹ́ ẹ mọ̀ pé ẹ ti mọ̀rọ̀ ìjọba Nàìjíríà náà? Wọ́n á máa lọ ẹ̀. Wọ́n wá fi style yìí yí bàbá láti fi lè má jẹ́ kí wọ́n gbà. Torí ẹ̀ wọ́n wá ń wá ẹ̀sùn àtàmọ́ mátàmọ́ tí wọ́n lè fi kan ọmọ Adéyẹmọ láti rí wípé sẹ́ẹ̀ owó ọ̀hún àwọn ò ní fún un. Náà ó ti wá hàn gbangba sí gbogbo ènìyàn pé ṣe rí ìjà àtàríwo tí ọmọ Adéyẹmọ ń pa kì í ṣe pé ó fi da ìlú rú rárá, bí kò ṣe pé self determination òun ni ọmọ Adéyẹmọ ń ṣe, bí kò ṣe pé ó ń dúró kórílẹ̀-èdè òun má jìyà, kó wọ́n káwọn èèyàn wọn má lè sọ́fà. Ohun tí ọmọ Adéyẹmọ ṣe nìyẹn o. Náà ọmọ Adéyẹmọ ti wá rọ gbogbo ọmọ Yorùbá lápapọ̀ wípé ẹ wo ẹ dúró tì mí bí gba kẹ́ ṣe fọwọ́ ti lé, bẹ́ẹ̀ ni kẹ́ ẹ dúró tì mí, kẹ́ ẹ tì mí lẹ́yìn, kẹ́ ẹ má jẹ́ ń jábọ́, nítorí pé láti rí owó náà gbà, gbogbo ala mọ̀ pé bí ọmọ Adéyẹmọ bá rówó náà gbà, ilẹ̀ Yorùbá náà ni ó tún náà sí, ọmọ Yorùbá náà ni ó tún náà fún, nítorí pé ó fẹ́ràn Yorùbá débi. Ṣùgbọ́n tó ṣe kókó jù ni pé ṣe mọ̀ pé àwọn ọmọ Yorùbá a ò tún gbọ́dọ̀ fi bí sanre. Ẹ jẹ́ ká rò láti bẹ̀ wípé ẹni tó fi ilé àtọ̀nà ẹ̀ sílẹ̀ tó dẹni tí ò ń gbèlú ẹ̀ mọ́ láti fi lè jẹ́ kí orílẹ̀-èdè dìde, àbẹ́ni tó jẹ́ pé ó ti pàdánù ẹ̀mí látàrí òmìnira tó ń dìde fún yìí. Ṣerú èèyàn bẹ́ẹ̀ ló yẹ ká wá gara sí, ṣerú èèyàn bẹ́ẹ̀ ló yẹ ká wá ṣe bámúbámú ìmúyó sí. Ìdí nìyí tó fi jẹ́ pé a gbọ́dọ̀ dìde ká pariwo pé sẹ́ẹ̀ ọmọ Adéyẹmọ ò kì í ṣe ọ̀daràn. Ẹ máa bá wa kọ sínú comment section kí wọ́n mọ̀ pé olóyè Sunday Igboho kì í ṣe onírọ́, kì í ṣe ọ̀daràn.
nítorí náà ó ṣetán láti gba orílẹ̀-èdè wa. Ẹja kàtẹ́jíṣẹ́ àwọn èèyàn, ẹja gbọ́n tí àwọn ènìyàn sọ. Yorùbá Nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yé wa o, ìkan ti jẹ́ kó yé wa. Oníṣẹ́ rí olóyè Sunday Igboho Òòṣà, òun nìkan láṣojú tí gbogbo Yorùbá mọ̀. Ṣẹ̀rá àwọn olórí burúkú àgbáyà yìí, wọn ò lè jà fún ìran Yorùbá, àtẹnujẹ ti pọ̀ jù nínú wọn. Torí ẹ̀ lọ́lọ́run ṣe yan olóyè Sunday Igboho Òòṣà fún wa láti dìde fún wa. Bẹ́ẹ̀ ni ìjọba ẹ sanwó olówó, ẹ sanwó ìtanràn yìí, nítorí wípé ẹ̀yin náà lẹ fà á, ẹ̀yin náà lẹ gbé ọmọ Adéyẹmọ lọ sí court. Tẹ́ ẹ rò pé ó máa ya nílùú tó padà ya níbù. Bẹ́ẹ̀ ni o, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ọmọ Adéyẹmọ jẹ́ olórí ilẹ̀ Yorùbá Nation. Bẹ́ẹ̀ ni kì í sì ń ṣe ọ̀daràn. Gbogbo ohun tó ń dá lára yìí, àwa ọmọ Yorùbá la rán níṣẹ́ wípé kó lọ gbà wá, kó gbà wá. Igbe wa ló gbọ́ tó fi ta mọ́ra. He is not a criminal but a freedom fighter. Inú wa sì dùn sí gbogbo iṣẹ́ tó ti ń ṣe, iṣẹ́ ribiribi tó ti ń ṣe fún wa lórílẹ̀ Yorùbá. Fún ìdí èyí, ẹ dákun ẹ fún ní owó ẹ̀, nítorí wípé kò ṣe pé ó ṣẹ̀, self determination ni. Ìjọba sì ti ní pé kí wọ́n san owó ẹ̀, ẹ fún lówó ẹ̀. Ẹni tọ́lọ́run rán sí wa ni lọ́mọ Adéyẹmọ. Bẹ́ẹ̀ ni ẹ̀tọ́ ẹ̀ sì ló gbà. Gbogbo ọmọ Yorùbá ẹja ronú o, Yorùbá Nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni Yorùbá Nation ló lè ṣe. Ìjọba Nàìjíríà gbọ́dọ̀ sanwó ọmọ Adéyẹmọ ni o, nítorí pé kóòtù gan ti sọ pé kí wọ́n san. Yorùbá Nation no going back. Ṣẹ̀rá àwọn méjì, àwọn ni olórí wa o, tó jẹ́ pé àwọn ni ẹkún wa ó mú wọn lọ́kàn. Bẹ́ẹ̀ ni àsìkò ti tó fún Yorùbá láti san, àsìkò ti tó fún ìjọba láti san 20 billion èyí tí wọ́n jẹ ọmọ Adéyẹmọ. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ fẹ́ fi owó kan ra kan sìn, ẹ fẹ́ ra mọ́tò, ẹ fẹ́ ra gbá, ẹ fẹ́ ra wò kíá, ẹ máa rówó yẹn. Ṣùgbọ́n kẹ́ san owó ìtanràn, owó gbèsè, owó tó jẹ́ pé èyí náà lẹ dálẹ̀, ẹ wá fẹ́ san. Olóyè Sunday Igboho Òòṣà wò ó, digbí la wà lẹ́yìn ẹ o. Olóyè Sunday Igboho Òòṣà kì í ṣe ọ̀daràn. Adìde ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni. Bẹ́ẹ̀ ni pẹ̀lú gbogbo bí Buhari ṣe ṣe tó láti di pé wọ́n pa á mọ́lé, Ọlọ́run ò sì fún un ṣe. Ẹ dákun ẹ sanwó olówó. Ẹ wo ẹ̀yin àmì bàbá mi Yorùbá Nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ bá wa like, ẹ share, ẹ subscribe, ẹ bá ń tẹ̀ sójú ẹ̀, ẹ jẹ́ yàwó yẹn lọ́tún lọ́sí pé Yorùbá Nation nìkan náà àbáyọ. La fi sọ pé àwọn máa bẹ ọ̀bẹ ẹni bẹ ṣe àtẹ́lẹsẹ̀ yìí ó máa bẹ̀ náà. Gbogbo ẹni tó bá láwọn nídìí, ó máa láwọn nídìí bá. God bless Yorùbá Nation. Ọlọ́run á bùkún fún orílẹ̀-èdè tèmi o, ni mo fi ń sọ pé ó dàbọ̀.